bàbá ẹ léṣọ wà nílẹ̀ pọ́nlé. ó fẹ́ fi bàbá ẹ pa ni torí mo lówó ju bàbá ẹ lọ ìwọ àtọ́bájọ́ ẹni pọ́pátì àti ti bàbá ẹ àtòkò àti bàbá ẹ náà mo tún lóko jù yá ẹ lọ sórí ẹ kú. yàtọ̀ sí yẹn kí ló tún ní yàtọ̀ sí yẹn kí ló tún ní. bàbá ẹ ò gbowó lápú music. ṣé bàbá ẹ gbowó lápú music ni. ó gba ti YouTube. ṣé fíìmù tí dáadé ẹ ń ṣe ṣé òyìnbó sanwó fún wọn ni. òyìnbó ló sanwó YouTube o. ẹ̀dá ní àlọ́kà. òyìnbó ló sanwó YouTube. ní burú ẹ máa pọ̀ nílé kẹfà gbọ́dọ̀ nílé ṣé ìdè pé fíìmù dé ṣe ẹ̀rí fíìmù ṣe TikTok kàlẹ́ wá padà ṣe ṣé ní burú ni. ó ṣàfẹ́ sọ̀rọ̀. sẹ́nu sàwẹ́nu wèrè Yẹmí Ẹlẹ́ṣọ̀. ẹ̀yin èèyàn wa Yẹmí Ẹlẹ́ṣọ̀ àti Portable wọ́n ti fà á já mọ́ra wọn lọ́wọ́ lórí TikTok live níbẹ̀ ni wọ́n ti fà á já mọ́ra wọn lọ́wọ́. ẹ̀yin èèyàn wa ìjẹ́ wàhálà kọ́ ló tún ṣẹlẹ̀ báyìí. Portable ti yọnu sí Yẹmí Ẹlẹ́ṣọ̀ ó ti yọnu sí arákùnrin ọ̀hún o kí ló ń ṣẹlẹ̀. ẹ̀yin èèyàn wa òpòrò kágbọ̀n ẹ jẹ́ ká wo bí ìjà náà bí ó ṣe lọ lẹ́rìn àwọn méjèèjì yìí. ẹ̀ṣẹ̀ lọ́rọ̀ ọlọ́run lórí òkè ẹ̀ lówó. bàbá ẹ̀ olórí burúkú olè ajímọ́rúwá kò ní ká bàbá ẹ̀ lówó ẹ̀ṣọ́ nìkan ló ní. olè ajímọ́rúwá. ìwọ tó jẹ́ pé ìwòyí 4 years ago wọ́n ń lù já ẹni tó gbé. irọ́ ni jọ ìwọ àparò ìgbà tí èmi lọ London ibo ló wà ìgbà tí mo lọ Canada ibo ló wà ìgbà tí mo lọ America ibo ló wà àbí òbò ló wà orí ẹ dàrú ìwọ tó bò fún lówó oúnjẹ woman dey feed you you are very useless woman being are you mad or something ṣé olówó tó mi ni ṣé ológo tó mi nígbà yẹn pé mo bá ìyá ẹ ṣeré I'm still talking to you you are trending now are you mad or something. Okay, who are these viewers? Captain is talking. ṣé o ti ya wèrè lògùn fẹ́ pa ẹ́ ni ìwọ tó ti pa lórí ṣé o ya wèrè ní níkà ṣé mo wà nù sẹ́ẹ̀tì ẹ ni. Portable. àwọn tẹjọ ṣe fíìmù gan-an wọn lè bá mi sọ̀rọ̀ bóyá bá mi sọ̀rọ̀ ṣóògùn fẹ́ wọnú ẹni. wàá tún tó lẹ̀ ẹ̀wọ̀n olùsí ẹlẹ́wọ̀n wàá tún tó wá gbé ẹ. pẹ̀lẹ́ ṣé Peter lọ jẹlẹ wọ ni. pẹ̀lẹ́ pẹ́sẹ́ntì jẹ pẹ́sẹ́ntì jẹ wàá tún tó wá gbé ẹ. olóbùkún ìyá ò lè jẹ pẹ́sẹ́ntì tó ló ṣẹ̀wọ̀n. olè mọ bí ìyá ṣe bá jẹ́ tó bá ti tẹ̀. ò lè jẹ pẹ́sẹ́ntì tó ló ṣẹ̀wọ̀n rí. ò lè jẹ pẹ́sẹ́ntì tó ló ṣẹ̀wọ̀n rí. ò ṣẹ̀wọ̀n rí ò lè jẹ pẹ́sẹ́ntì olóbùkún. wàá tún tó wá gbé ẹ. ẹyọ wèrè dànù. ó jáwọ́ láìpẹ́ olórí burúkú àwọn tó ń ṣe fún ẹ àwa mọ̀ wọ́n àwa gbà lọ́wọ́ wọn wọ́n tún tó wá gbé ẹ. wọ́n tún tó wá gbé ẹ. wèrè olóṣì mo já wèrè dànù ó yá o àtẹ̀ṣọ́ ẹ̀ àti wọ Yẹmí Ẹlẹ́ṣọ̀ o fẹ̀ṣọ́ ẹ̀ máa bọ̀ ń bí padà kẹ́ṣọ́ ẹ̀ kó fà ẹ̀ o kọ́lọ́ máa ṣọ́ ẹ̀ o olórí burúkú àbá ń ṣe é ṣe bí olórí burúkú dàbí òkú fẹ́ pa ẹ́.